yá bẹ̀rẹ̀ mújó. bẹ̀rẹ̀ mújó. Bẹ̀rẹ̀ mújó òjíjó ayọ̀ Olúwa ló yàn ọ́ fẹ́. Bẹ̀rẹ̀ mújó òjíjó ayọ̀ Olúwa ló kọbíire sí ọ. Àánú lórí gbà, agbára kọ́ òye rẹ̀ kọ́, kì í ṣe bí mo ṣe rà, ohùn Ọlọ́run ló dá ọ sí. Ẹ̀mí rẹ̀ tó ṣògójì aṣògóje, òní kanjú kú, òní fa ìsan ló gbà. Adéròǹkẹ́ Ojú rẹ̀ rọ́dún abá ọdún pẹ́. Olútósìn Wọ́n ló lò ní ó yá bẹ̀rẹ̀ mújó. bẹ̀rẹ̀ mújó. Bẹ̀rẹ̀ mújó òjíjó ayọ̀ Olúwa ló yàn ọ́ fẹ́. Bẹ̀rẹ̀ mújó òjíjó ayọ̀ Olúwa ló kọbíire sí ọ. Alámọ̀kẹ́ mo tún dé o ẹ̀pẹ́ mọ̀ wọlé mo rọra. N ò wálẹ̀ yí wá róko, n ò sì wálẹ̀ yí wáyé ẹ̀nà. Ẹ̀sà pípé yìí ládá ní wáyé fi rán mi sílẹ̀ ayé. Bá a bá ṣe ní lóore ọpẹ́ yìí là á dá o. Àdúpẹ́ oore bí ọlọ́ṣà tó kó ní lẹ́rù lọ ni. Torí ẹni ò dúpẹ́ ẹgbẹ̀fà mẹ́bí ló bẹ́ gidi náà ẹgbẹ̀je nínú ayé mi. Bójú ẹni bá tún ti rọdún, ẹni tó lè émí inú mẹ́bí ni gbogbo ọpẹ́ yẹ fún. Adéròǹkẹ́ o, Adéròǹkẹ́ Olútósìn ọmọ Akínọlá. Òní ọjọ́ ìkẹtàlélógún oṣù kẹsàn-án ọdún 2023 ìlógógójì ọdún géré tó kọ mọ́ omi ayé. Ọpẹ́ ìlà ń bá ọ̀dá o lọ́wọ́ àdáni wáyé. Ọlọ́run tí ń dání sí láì gbẹ̀ràn, kì í gbàgàn aṣọ kó tó ṣóore. Tòrò òun ló ní gbogbo ìyìn, òun ló ní gbogbo ògo. Ogójì ọdún kì í ṣe erémọdé o, torí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fi mu. Mélòó mélòó ìjì ló ti jà tọ́lọ́run ọba ò jẹ́ ó dominú àgbọ̀n rẹ̀ nù nínú ayé mi. Bàbá ní àmọ́ kárí Olúwa látò nídọ̀ọ́lá, a ò lè kà á tó o. Kìkì ọpẹ́, bébí kìkì ọpẹ́ ìlàlẹ̀ fún, torí kì í jẹ iyán, kì í jẹ ẹ̀kọ́. Ọlọ́run ọba kì í jẹ kọ́kọ́ rẹ o. Atóbájàyé kì í jàkàrà olóróró rárá. Adéròǹkẹ́ mọ̀ gbọ́ bí mo ti ń wí o. Olútósìn mọ̀ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ilé ń lọ bá wà kówó òde, ẹ̀yìnkùlé ń lọ bá wà kọ́wọ́ ọ̀dẹ̀, yàrá ń lọ bá wà kọ́wọ́ kankan lé. Torí ire lèmi Alámọ̀kẹ́ fi ń pèrè rẹ̀. Adúmáadán arẹwà lóbìnrin, wọn ò sì mọ̀ dágọ̀jọ̀gọ̀jọ̀ tó rọ́dún rẹ̀ lóde. Bàbá tọ̀ mí wá lọ́rọ́ mi wá bí o. Bàbá tọ̀ mí wá Steve Fọlárìn ọmọ Akáyéjọ bí owó. Ọmọ òdélé olúlé pọ̀ jolúlé lọ. Ọmọ wọn ní kẹrẹ òye nílé àjọlágún. Òun lọ́bẹ̀ mi lọ́wẹ̀. Ó ní Alámọ̀kẹ́. Ó ní dákun wá bá ń kí olóríire tí ń ṣọjọ́ ìbí ní tòní. Ó nítorí bí Adéròǹkẹ́ ti dára nílé ló tún wuyì láwùjọ. Aya ọlá mi jùlọ, àbùkù ọmọ nìkan ọlórúkọ lọ́rùn ọba. Ìyá Bridget máa ń gbọ́ bí mo ti wí o. Ìyá Tẹniọlá, ìyá Samson máa ń gbọ́ dídùn ẹnu mi. Èmi fẹ́ gbéra kankan o, olóríire. Àbúrò barista Níyì Akínọlá, àbúrò Madam Adéníkẹ́ Òní. Èmi fẹ́ rèlé àwọn bàbá rẹ̀. Àbúrò Madam Ọláyínká Akínbọ̀ Bọ́lá. Ó ti yá o, kárẹ̀lé bàbá tó bí ọlọ́mọ. Àbúrò Engineer Sunday Ezekiel Akínọlá. Uwoki ọbẹ̀ ológun kẹ́kẹ́. Ẹ̀gbọ́n Dr. Abiodun Akínọlá Mákì ọbẹ̀ ọlọ́gbọ̀n Abájá. Àbọ̀ ọmọ pé Òkè Ṣáládó Èkìtì níṣẹ́ ilé bàbá tó bí ọlọ́mọ. Èmi fòrí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá. Ọmọ àgbẹ̀
kùrẹ̀kẹ̀ mọ́lẹ̀ àgbédójúmọ̀ ṣe àgbégùn gogoro kòrògùnkè ìlú lérí ejò lè gbígbé kálẹ̀ bá tilẹ̀ kòrògùn ojúmọ̀ ṣe wù díṣẹ̀rin bọ́ọ̀yẹ̀yà ọ̀ṣùpá àgbáyé kété ìran tòkè sámẹ́rún sọdí ọmọ Akínọlá mọ̀ ń gbọ́ bí mo ti ń kókì ilé àwọn bàbá rẹ̀ ọmọ olúpa ilé láòkè ṣá ọ̀kan lè libẹ̀ hàn pàkan níjẹ́ ọ̀kan dín libẹ̀ hàn wà láwárí ọmọ olópópó bíbẹ́jú èrò òyìnbó kí èrò ìgèdè bá ti jù rí àjẹrìn àmọ̀wé alẹ́lẹ́ lókè ṣá ọmọ ewé òtù ọmọ òróró òjò ọ̀rìnjọ́ kèwí bá ti dòtù yé la ọ̀rọ̀ òtù yé la tùgbótùjù akẹ́rìírí lọ́àbù ọmọ ọ̀bẹ ní mọ́tà mọ́mọ́ ráhùn ọ̀nìyàn kọ́nu kẹ́yìn ráhùn ó dá akọ mẹ́rún bọ́tà ró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 rର୍ବṣèjì sínú àgbààgbà tẹ́míṣù kókó lulẹ̀ àdó adéròhùnkẹ́ abọ́ ọmọ pé koríko ló lalẹ̀ wù lójúde bàbá ẹlòmíràn àpáta ńlá ló lalẹ̀ wù lójúde bàbá ẹ̀yìn ni wọ́n fi ń pè yín lọ́bọ̀ olókè méjì ìtakọ̀tabo lórí ara wọn ọmọ káwó 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 ọmọ uyì 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 ọ̀wíkẹ́ èmú kan ó mú méjì ọmọ sẹ̀ ìmú kẹta ọmọjú ihò kẹrin bí ẹlẹ́karùn-ún ihò òun ọ̀rọ̀ kan adó iyúlé ọ̀nà kọ́bẹ̀ òsì mi ló mọ́nu kọ́bẹ̀ òsì mi lónù akoto agírárá olè jíjà kọ́ni yìí o olútósì arẹwà obìnrin tí bá bẹ̀ nílé ẹni ládó ń mú tí wọ́n fi ń ṣàyà àbọ̀ ọmọ gbẹ̀yìn lọ́mọ ẹlẹ́yin gulẹ̀ àdéwúre wọn mọ̀ pé òòṣà òkè jẹ́ dàbí onílé yìí o ọmọ Akínọlá bí wọ́n bá dàbí onílé yìí wọn ò ní lè fi wájọ onílé yìí rárá ogbó oríire òní o ọmọ madam Abíọ́lá Akínọlá ó tún yá kárẹ̀ lé ìyá rẹ̀ torí ẹyẹ kì í fapá kan fò nínú ayé mi a kì í nílé bàbá ká mọ́mọ́ nílé ìyá rárá èrìò Èkìtì níṣẹ́lẹ̀ ọlọ́kọ̀ tó wà ọ́ wáyé ọmọ èdú èrìò ni wọ́n pòkì ilé ìyá rẹ̀ ọmọ olókè méjì ìtakọ̀tabo àjòjì bá ìgòrí olóde òde ọ̀tá epo láàárọ̀ síde ya ọmọ orí òkè kan igun kan ti bọ́ lọ́rùn ìsọ̀rọ̀ ọmọ aláàgọ́ àjìlù gbìnrín 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 ọmọ apàgbòsọ̀sẹ̀ ọmú màlúù ṣọdún ìgbàgbọ́ ọmọ olúlé kékeré kan ti wọṣọ iyún ṣọ́ọ̀ṣì ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ mẹ́jọ ọmọ líbàtàkì iró ká lọ kábọ̀ lùgbìmọ̀ rùn sí ọ̀rọ̀ ọmọ akáṣọ sọ̀rùn mígbà gbọ́rẹ́ ni mẹ́bí ni wọ́n pòkì ilé ọlọ́kọ̀ tó wà ọ́ wáyé lórúkọ Ọlọ́run ọba Adéròhùnkẹ́ o Olútósì aya Ọlábíjù lọ ọmọ Akínọlá ẹ̀mí rẹ̀ tó ṣogójì ni yóò ṣọgọ́rùn ọdún nínú ọlá nínú ìlera pípé nínú ohun rere gbogbo lórúkọ Ọlọ́run ọba kò wá sí bọ́ ọ sí pẹ́ láyé tó wọn ọmọ nífà ìsan ló gbà torí pírín ìlòlógójì ẹnìkan kì í bókùnrùn ẹyẹ lórí ìtẹ́ òjòjò kì í ṣòwò kó mọ́lẹ̀ nájà kókókó lára ọ̀tá lé àbọ̀ ọmọ pé dídùn dídùn ìlà abalẹ̀ olóyin ìkorò ọmọ ní wọ̀nú ọ̀rọ̀ rẹ lórúkọ Ọlọ́run ọba òkè òkè ilẹ̀ múrù sí o Adéròhùnkẹ́ ọmọ nírẹ̀lẹ̀ láṣẹ àdáni.